A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa sórí ètò láàárọ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní ńlá tó tún fún wa ní ọlọ́lá àkókò media concept. Lónìí, èní tún jẹ́ ọjọ́ pàtàkì nínú àkọsílẹ̀ ètò ọlọ́lá àkókò. Ìkankan ní ilẹ̀ àkókò, àwọn la mú wá sí ojú ìwòran wa lénìí. Àwọn bàbá wọn jẹ́ ajagun fẹ̀yìntì, èèyàn ńlá ni wọ́n. Olóyè àgbà àjòyè náà dẹ̀ ni wọ́n ní ìlú tá a máa dárúkọ lénìí. So a fẹ́ fi àkókò yìí kí àwọn bàbá wa sí orí ètò. Bàbá wa, a kí yín káàbọ̀ sórí ètò. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣé àlàáfíà la délé bá yín? A dúpẹ́ bàbá, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, àwọn bàbá wa tí a gbé wá sórí ètò lónìí, wọ́n á dárúkọ wọn fún wa. Wọ́n gba ọkàn wọn fún ilẹ̀ àkókò, bí àkókò ṣe rí ní àkókò kan sẹ́yìn àti bó ṣe rí ní àti ọjọ́ iwájú ta ní fún ilẹ̀ àkókò. So lẹ́ẹ̀kan sí, ẹ máa bá wa kálọ. Bàbá wa, a kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun, ẹ bá wa dárúkọ yín fún àwọn èèyàn wa tó ń wò yín káàkiri gbogbo àgbáyé. Èmi ni High Chief Alaka of Ìrùn Àkókó. Àdàbí orúkọ mi náà tún jẹ́ Ọ̀rúnmọwá. Orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ ni High Chief Sanni Ọláìtàn Habib, torí Muslim background ni mi. Ẹ ṣeun bàbá wa. Gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ lẹ́nu wọn, àwọn bàbá wa la gbé wálé ní High Chief Alaka of Ìrùn Àkókó. Ẹ ṣeun sà, ẹ káàbọ̀ sórí ètò bàbá. Ẹ bá wa kí àwọn èèyàn wa ní èdè Ìrùn. Ìyókùn ọ̀rá mi o, mo kí n dáadáa o, ṣàlàáfíà ni mo bá yẹn. Èmi High Chief Alaka of Ìrùn Àkókó ọ̀run ìjọ wá ní fọ́. Ọlọ́run àdúró ti tètè ra o. Adékèrè ọkọ̀ alẹ́. Ẹ bá wa kí àwọn ọmọ wa náà tó wà ní káàkiri gbogbo àgbáyé, tó wà ní diaspora lápapọ̀. Ní diaspora náà mo kí o, bá kì í ṣe lọ, ilẹ̀ akérè oko wa náà ni akérè ìdílé o. Ìtura náà délé náà yọ̀. Ètè onídẹ̀rẹ́ ẹ̀ jẹ́ kí gbèsòkò wá jẹ. Ètò òǹkè bá ṣe níyàn o, akérè rẹ̀ délé o. Àná ìrètí ni kí a ṣe orí bìrìbì súlù Ìrùn, súlù Kàrẹ́, súlù Àkókó lápapọ̀. Ọlọ́run àdúró ti yín o. Ẹ ṣé bàbá. Ẹ jọ̀ọ́ bá wa dárúkọ àwọn òbí yín. Àwọn òbí yín, bàbá àti ìyá àti iṣẹ́ tí wọ́n ń ṣe. Ẹ ṣé sà. Òbí mi àkọ́kọ́ ìyẹn ni bàbá mi. Wọ́n pè ní Sanni Shitu Alaka. Torí ìdílé Alaka yẹn ni àwọn ti jáde. Then wọ́n tún máa ń pè wọ́n ní Adú. Torí pé wọ́n dúdú. Iṣẹ́ tí wọ́n ń ṣe ní bàbá. That is onígbàjámọ̀ tó ń gẹrun. Àwọn ọgbà ló ń gẹrun fún ọba Ìrùn. Ìtẹ́mi náà gbọ́njú mọ́. That was late Kábíyèsí Adéwùsì. Onírun of Ìrùn àná ni bàbá mi ló ń gẹrun fún. Ìṣẹ̀lẹ̀ gbọ́njú mọ́. Ẹ ṣé gan. Màmá ń kọ́? Màmá mi ni Madam Onirat of a blessed memory. Màmá mi náà ti lọ. Onirat Sanni. Torí Sanni ni bàbá. Ẹni tí Onirat Sanni Ibrahim. Ọmọ Ìrùn náà ni màmá. Ọmọ Ìrùn náà ni wọ́n, ọmọ ìjọ wa kan náà ni wọ́n. Iṣẹ́ wo ni wọ́n wá yàn láàyò? Iṣẹ́ tí màmá mi yàn láàyò ni ẹ̀kọ́ ipò. Wọ́n lè gbọ́ ẹ̀kọ́ yẹn, wọ́n ṣe fún ọba Ìrùn náà, ọba àná tí mo mọ̀. Tẹ́mi náà ń gbé ẹ̀kọ́ lọ sí palace nígbà tí mo ṣe kéré. Ìyá ẹlẹ́kọ̀ọ́, ìyá alásàlátù, bàbá mi dẹ̀ jẹ́ aláàjì. Ẹ ṣé gan bàbá. Ǹjẹ́ ẹ lè sọ ọdún tí wọ́n bí yín àti àkókò tí wọ́n bí yín? Lóòótọ́, ní rẹ́kọ́ọ̀dù tẹ́mi bá. Ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 1950 wọ́n bí mi. Ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 1st of June 1950 ni mo bá nínú rẹ́kọ́ọ̀dù bàbá mi. So pé wọ́n bí mi. Ó jẹ́ ọdún mẹ́rìnlélẹ́àádọ́rin báyìí. Ló wà ọmọdé lèmi náà. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan bàbá wa.
a mọ̀ pé ẹ lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo lẹ lọ. mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n pè bẹ̀rẹ̀ ní St. Luke's Primary School ní Ìrùn Àkókó ń bẹ̀, so Anglican. So later àwọn tó wá ṣèǹjì wa lọ sí LA Primary School bẹ́ẹ̀ láti parí primary school. jẹ́ lè bá wa sọ ọdún tí ẹ wọ primary school àti ọdún tí ẹ jáde. nǹkan tó jẹ́ kí n máàkì mo lè fi rántí bíbélì ní pé ìgbà yẹn ni àwọn olóṣèlú so àwọn olóṣèlú ń wá campaign nígbà yẹn bàbá Awólọ́wọ̀ wà tí wọ́n tó gbogbo wa tò sí ọ̀nà àwọn ẹ̀kọ́mù then not ordinary pé a welcome wọn fún wa ní corp àwa jẹun ní school wọn fún wa ní flag mo ṣe rántí ìgbà yẹn náà láṣẹṣẹ gbà wọlé ló yẹ kí n mọ àjẹun ní school. secondary school wo náà lẹ tún lọ. secondary bóyá mo lọ sí modern school díẹ̀ Ìrùn Ọ̀gbàdì Anglican modern school mo lọ síbẹ̀ fún bí ọdún méjì ìtòṣe wa tún gbéra lọ sí Ajua grammar school Òkè Àgbè Àkókó in the 70s so ìrẹ̀jáde ń bẹ̀ náà ní 1970s kí n tó lọ sí ìṣòro. ṣe bàbá wa ǹjẹ́ lè rántí díẹ̀ lára àwọn àtẹ̀jọṣọmọdé lákòókò tí ẹ ń dàgbà sókè yálà ní ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tàbí ní girama. mo rántí àwọn ọ̀rẹ́ mi inú àwọn tó wà láyé àwọn ní ẹ̀dá ológun Ezekiel ọ̀rẹ́ mi tó súnmọ́ mi gidi àyíjọ ń gbá bọ́ọ̀lù àyíjọ ń jẹun àyíjọ ń ṣe ẹ̀rọ tí ìfá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àti ní ìjọba náà and then there is another one tó jẹ́ late Olókèwò iṣẹ́ ṣaláìsí láìpẹ́ ọmọ ìlú ìdí ọmọ ọ̀rẹ́ mi Ezekiel ọmọ ìjọ wa kan náà láìjọ jẹ́ ní Ìrùn Àkókó àwọn náà ti di elder níjọ gọ́fàmẹ́ntì báyìí èmi náà dẹ̀ ti di elder ní ìjọ ìdí. ẹ ṣé gan bàbá wa àkókò wo gan lẹ fi ìlú Ìrùn Àkókó sílẹ̀ àbí nígbà tẹ́ ṣe tán lókè àgbè ẹ padà wálé kó tó di pé ẹ wá kúrò ní àkókò wo jẹ́ lè sọ àkókò tẹ́ fi ìlú Ìrùn sílẹ̀. mo fẹ́ sọ pé 70s ẹ̀ náà ni mo ti fi. àti pé kí ló bolẹ̀ lọ lẹ́yìn tẹ́ kúrò ní Ìrùn. mo lọ sí Ìbàdàn because Ìbàdàn ni mo ti máa ń lo most of my holidays torí ìgbà tí ò tí ì sówó school láti fọ́dà mo lọ ń kọ́ṣẹ́ so mo kọ́ṣẹ́ tó lọ so mo kọ́ṣẹ́ yẹn for some time mo wá sọ fún bàbá mi pé màá padà sí school o so ní bá ti lọ ṣe holiday job àtúwò school ṣáà mo ṣe bring ara mi up mo ṣáà make sure pé mo kàwé kí n tó wá lọ́jọ́ yẹn. ṣègùn àdúgbò wo lẹ dé sí ní Ìbàdàn àti pé ọ̀dọ̀ ta lẹ dé sí ní àkókò náà. Òkè Àdó Ọ̀ṣọ́sàmì Òkè Àdó Ìbàdàn ló dé sí. ọ̀dọ̀ ta ló mú yín ta lẹ lọ bá ní Ìbàdàn ṣé àbúrò bàbá yín ní abẹ́gà bí àbọ̀ rẹ̀ lẹ bá lọ. àbúrò bàbá mi ní ṣùgbọ́n blessed memory náà ni wọ́n pè wọ́n ní Mr. Bayo Olúpọ̀nà àwọn ìgbésí sí lọ́dọ̀ ṣùgbọ́n wọ́n ti kú. iṣẹ́ wo làwọn ń ṣe ní àkókò yẹn. àwọn ṣe printer screen printing wọ́n máa ń tẹ̀ singlet so iṣẹ́ tẹ̀mí náà ti kọ́ yẹn mo wá fi ń tó ràn wọ́n lọ́wọ́ láti rán cap wọ́n rán cap fún Àkókó grammar school àwọn African Church grammar school àti t-shirt wọ́n rán fún ọgbà ẹ̀ tó ń support wọn láti rẹ̀ so inú brother mi dẹ̀ dùn sí i ṣùgbọ́n kúrò wọn náà ni mo ti gbọ́ pé ó fẹ́ ṣe ok a máa lọ sórí tiẹ̀ láìpẹ́ gẹ́gẹ́ bí ọmọdé tó ń dàgbà sókè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nísìnyẹn sọ wípé ìpòǹgbẹ àti kàwé wà lọ́kàn yín kí ni àfojúsùn yín nígbà tí bẹ́ẹ̀ ṣe ń pòǹgbẹ láti kàwé yẹn kí ló wà lọ́kàn yín pé àti má dẹ̀ lọ́dún kàwé nǹkan báyìí ni mo dẹ̀ fẹ́ dà lọ́jọ́ iwájú jẹ́ nírú nǹkan wọ̀nyẹn lọ́kàn. mo ní sọ́kàn torí iṣẹ́ tó mú láyé àmì gan iṣẹ́ ológun ni mo fẹ́ ṣe mo ní orúkọ wọn máa ń join mobile police direct ṣùgbọ́n ó wá nígbà yẹn pé kì í ṣe direct nígbà tí mo wá confirm
so wọ́n lè yàn ṣe máa ṣe ordinary police kó tó di mọ́pó wàlẹ̀ tí wọ́n police bíi 5 years so ìyẹn ló jẹ́ kí n ṣe ìdí máa pé máa ṣàṣìṣe ológun láti kékeré so wà ní ìfẹ́. so ẹ jẹ́ ká wo ìrírí yín báwo lẹ ṣe wọṣẹ́ ológun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹni lọ́kàn pé ó wù yín báwo lẹ ṣe wá láǹfààní láti wọṣẹ́ ológun àti pé ọdún wo ni lẹ wọṣẹ́ ológun. interest yẹn ti wà láti kékeré gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú so mo wá bá brọ́dà mi yẹn tí bá ti ṣiṣẹ́ tán àtúnṣe wọn délé so ọ̀dọ̀ wọn náà ni mò ń gbé so kí n tó bá dẹ̀ sí wọn délé ẹ̀ máa fẹ́ máa gbọ́ news so bí mo ṣe ń kàn listen sí rédíò àmì tẹlifíṣàn gbà yẹn àwọn tẹlifíṣàn àtijọ́ yẹn ni mo kàn rí flash news pé recruitment máa take place ní Nàìjíríà ní Àpápá so time ẹni náà ṣe ní bọ̀dá mi ìjà rẹ̀ mo kì mọ́ tẹ̀ ní interest sí ní ọ̀rẹ́ mi gan ní Navy so pé máa lọ ṣe iṣẹ́ ológun wọ́n ní ṣe máa lè ṣe mo ní máa lè ṣe so mo ṣe lọ sí Àpápá mo lè lọ jọ iṣẹ́ ológun. láti ìlú Ìbàdàn lẹ ti lọ sí Àpápá. Nìbàdàn bẹ́ẹ̀ àmì mo wá lọ sí Èkó ní recruitment bọ̀ Ìbàdàn lẹ ń gbé ní àkókò yẹn. Ìbàdàn ni mo ti wọ́n lọ nílé so bẹ̀tẹ̀ Èkó ni bọ̀dá mi wà. Èkó ni gbogbo ìrírí pé ẹ ṣe ń rán bá mi. mo ṣe ń bá wọn ṣiṣẹ́. ok ìlú Èkó nìyẹn. so bọ̀dá mi yẹn dẹ́ encourage mi pé àbí bá ṣiṣẹ́ ológun náà wà á ṣe báyìí wà á travel wà á ṣe wà á nílé bí lówó so àwọn ló encourage mi ìyẹn bọ̀dá báyọ̀ Olúpọ̀nà yìí so mo lè ṣe àṣeyọrí báyìí mo fẹ́ lè sọ pé second best ọ̀rọ̀ ni mo ṣe. a máa lọ sínú yẹn so nígbà tí ẹ dé Àpápá lọ́jọ́ yẹn lọ́hùn kí làwọn ìrírí yín àti pé kí ló fà á tó fi jẹ́ pé Navy lẹ lọ tẹ́ ẹ lọ sí sójà àbí army. ok bí n pé mo ti lọ́rẹ̀ẹ́ mo lè ti láwọn ẹ̀gbọ́n kan tó ti wà bẹ́ẹ̀ tí mo ti gbórúkọ wọn so ó wá jẹ́ kó wù mí day 2 ẹ̀gbọ́n mi yẹn tún sọ kí nípa fún mi pé àbí tó bá join Navy wà á travel all over so ìyẹn tún fún mi ní ẹ̀kọ́ rí pé ok ní Navy kan ni màá ṣe so mo ṣe lọ join so inú mi dẹ̀ dùn náà most of my experience nígbà yẹn. ẹ ṣe a sì máa lọ síbi ìrírí yẹn torí pé ìyẹn gan ló ṣe pàtàkì lénìí torí pé wọ́n á rí àwọn ọmọ míì táwọn náà ní lọ́kàn pé àwọn fẹ́ join military ṣùgbọ́n nípa ìṣẹ́ bẹ́ẹ̀ bá ṣe ṣàlàyé fún wa lọ́nà kan àbí òmíràn wọ́n á lè ní clue láti tẹ̀síwájú. ẹ ṣe bàbá ṣé mọ̀ pé iṣẹ́ Navy á nílò kéèyàn mọ̀ wẹ́wẹ́ ṣé ẹ ti mọ̀ wẹ́wẹ́ tẹ́lẹ̀ ni kó tó di pé irúfẹ́ iṣẹ́ yẹn wá sọ́kàn yín. Of a blessed memory to principal òyìnbó ni wọ́n pè ní Mr. Goy Gaji so ó ń kọ́ wa ní swimming a máa ń ṣe swimming practice ní àjọ àgbàmọ̀ school Òkè Àgbàmọ̀ ìgbà míì gan máa ń fi èdè Òkè Àgbè bá wa sọ̀rọ̀ a máa ní ẹ̀yin student àyà níní ojú that is òun náà ti gbọ́ ó ti ìfáà tó ti dàgbà lẹ́yìn ó dẹ̀ ti ń gbọ́ èdè Òkè Àgbè dání so èdè yẹn ló máa fi ń bá wa sọ̀rọ̀ a dẹ̀ máa jẹ́ ká kó yé wa pé ká bá ní practical experience ká má hide so mo wá jẹ́ nípa tó yẹ pé mi mo tún head tailoring tí mo ti kọ́ mo tún head school a ní printing a ní mechanical a ní some other area so through experience of swimming yẹn ọgbọ́n tó wà lára àti tó fi nígboyà. so pé tí n bá ti join ọlọ́run máa yẹ kéèyàn já sómi lójijì ní experience àti swim àti save àwọn others. ẹ ṣe gan dáàdi oṣù mélòó lẹ fi ṣe training àbí ọdún mélòó lẹ fi ṣe training military ní Navy. wa wọ́n máa ń pè kàn ní basic training basic yẹn just 6 months but there is professional training ìyẹn 3 months our general so ìyẹn ló máa ń throw ẹ sí limelight department tó ń lọ so mo ṣe basic yẹn ní march pass shooting bush exercise and some other ones tá a máa ń ṣe nínú igbó máa ń pè kan ní bush exercise máa ń pè kan ní camping gbogbo ẹ oríṣiríṣi wọn yẹn ní practical àmì basic training but when it comes to the
professional aspect department tó ń lọ ní Navy kan ló máa kọ́ ẹ̀ wọ́n ṣe lọ máa kọ́ eré musical ni mo fi wọlé wọ́n ṣe wá kọ́ wa ní rudiment of music àṣe gbogbo practical experience ti music yẹn náà àti bá a ṣe máa march pẹ̀lú march pass ká dẹ̀ máa blow instrument tá a lè ṣe ẹsẹ̀ gbé gbogbo kìnìún wọn yẹn náà lọ́kọ̀ so ṣùgbọ́n àti later date mo ṣe sọ tó wá ní interest is the ṣàlọ́ any provost department after 5 years in service just like experience mo ní fún mo kó wà ní system ti band yẹn kò ní wà ní ti ọlọ́pàá yẹn. Naval police. Naval police government. In the army they call them military police. Yeah. In the air force they call them air police. Okay, air police. So wàá bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi training. Ó tẹ̀ gbé mi lọ sílùú India. Ẹ ṣé bàbá. Ìrírí pọ̀ tá a máa rí gbọ́ látọ̀dọ̀ yín. Lẹ́yìn tẹ́ kúrò ní training yẹn àtolóṣù 3 àtolóṣù 6. Ibo ni wọ́n wá bo ni first post yín wọ́n kọ́ post yín sí. My first posting was Naval College Ọ̀nẹ́ Port Harcourt. Àtúnlọ túbọ̀ course nípa ti music. Then experience tá a ti ní náà àtún instruct àwọn ọmọ training níbẹ̀. Bẹ̀rẹ̀ ti wá di ojú ìbẹ̀rẹ̀ training àwọn fún àwọn ọmọ wa báyìí. Wọ́n pè ní Naval training and Nigerian Navy basic training ní Port Harcourt. So bẹ́ẹ̀ ni first base tẹ kọ́kọ́ ti. Seamanship Naval training Port Harcourt. Ọ̀nẹ́ Port Harcourt. Ṣé bàbá lẹ́yìn tí ẹ kúrò ń bẹ̀ bó tún ní the next formation tẹ́ tún lọ. Wọ́n tún post mi lọ sí Calabar. NNS announcer ibẹ̀ náà Eastern Naval Command Headquarters wa náà wà bẹ́ẹ̀. Àkọ́kọ́ serve ní announcer NNS torí ibi tá a bá ń lọ ní NNS that is Nigeria Naval Ship. Ṣé bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá ọ̀rọ̀ bọ̀ definitely ní àkókò tẹ́ fi wà ní military yẹn ogun Biafra ǹjẹ́ ẹ ti wà nínú system lákòókò ogun Biafra. Ó ti wọ́n ti jagun tó kẹtó wọlé 60s ní ogun Biafra so ìgbà tá a wọlé wọ 70s but wọ́n ti máa ń pè wá náà ní 79 NN that is wọ́n pa àwọn tìbí yẹn ní 63 NN or NA that is àwọn 63 NA wọ́n sí ní ọ̀wádé àwa 70s ní tiwa ṣùgbọ́n gbogbo experience tán lò nígbà ogun náà àwa náà tún àpáyà. Ṣe kan bàbá ká tó di pé bá a ṣe ń tẹ̀síwájú nínú tàbí mo fẹ́ kẹ́ ẹ ṣèrántí ọjọ́ kan nínú iṣẹ́ Navy yìí tí ó lè jẹ́ ọjọ́ má ní gbàgbé ẹ mọ̀ pé iṣẹ́ yìí agbàgbọ́ àwa tó wà ń ta àmọ̀ nípa ẹ̀ agbàgbọ́ pé ẹni tó bá lọ sí iṣẹ́ ológun ikú rẹ̀ ìyèrè ni afẹ́kẹ́ iṣẹ́ àìrírí yín nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó fi pé títí láéláé kò lè gbàgbé nínú iṣẹ́ yìí. Ìyẹn hápù nígbà tí wọ́n wá torí tó bá fẹ́ lọ sílùú onílùú lọ́jà èèyàn post èèyàn lọ a máa ń pè ní mission area so mo wá wà lára àwọn tó ń post lọ sí Liberia so ship náà la máa bá lọ ṣùgbọ́n tá a bá dọ̀hún àti iṣẹ́ sójà àti iṣẹ́ Navy ìfáà tó combine ti Air Force lórí àní air ní Navy yẹn náà Navy náà tó yẹ pé Navy ni ó bá jẹ́ pilot so gbogbo experience yẹn combine níbẹ̀ yẹn gbogbo wa á lọ sí battlefield so uniform kan náà aṣọ wa tó jẹ́ ti Navy yẹn tó jẹ́ white sábà lò à ń pè kan ní Navy blue ìyẹn la máa kọ́kọ́ wọ̀ nínú ọkọ̀ Navy blue yẹn náà dẹ̀ tó jẹ́ kọ́lọ̀ omi òkú jẹ́ kọ́lọ̀ ṣéèpù wa so bí eérú báyìí so ìyẹn la kọ́kọ́ máa wọ̀ ṣùgbọ́n ìjà tí àwa pẹ̀lú àwọn sójà ọ̀rẹ́ wa náà tá ti jà lórí ilẹ̀ yẹn gbogbo ẹ̀ àti master so then àwa náà tún máa ń jẹ́ helping hand fáwọn other forces bóyá mi kó gbogbo battalion bíi mélòó kan mo fẹ́ kó wá sí Liberia nínú ṣéèpù wa náà máa kó wọn sí àti wọ́n ní tankers wọn bẹ́ẹ̀
láti ìsìn àwọn bọ́ǹbù kọkùn tán fẹ́ kó àwọn aláwa ṣí ṣíìpù wa kan wọ́n pè ní NNS ambi so ṣíìpù yẹn dàbí bíríìjì ni so wọ́n á drive gbogbo nǹkan ìjà wọn wọlé àwọn àlá máa kó wọn láti rí omi tàbá tó dọ̀hún ṣíìpù yẹn á tó ní button tó máa press tí wọ́n á fi gbowó ọkọ̀ wọn jáde so àwọn náà ilé wọn á kó bẹ́ẹ̀ àwọn bombs gbogbo àwọn nǹkan kan tá a ṣáà ń lò so wọ́n wá da gbogbo wa pọ̀ for land fight so ibi tí mo ti experience tó lágbára ni pé àwọn battalion kan tá a ṣe kó wá wọ́n ṣe ìta ìṣe ìgbà wọn sílẹ̀ láti Nàìjíríà ń bí ó bá ní lọ́kàn jẹ́ so àwọn àmúlẹ̀ tó wá wà ní àwọn tó máa ń recover victims àwọn ọlọ́pàá yẹn àwọn la máa lọ àtàwọn medical la máa ṣá àwọn tó bá fara pa so jẹ́ kí n ní ìrírí tó lágbára ẹ̀yẹ́ bá wà lápò wọn àtúnkò wọn padà so tán lè lọ bẹ̀rẹ̀ wọn gbogbo àwọn accident victims ẹ̀yẹ́ pé I expect pé wọ́n ti plant bomb sí airport so kìíní yẹn kàn mí lójijì gbogbo àwọn battalion tó ṣẹlẹ̀ wọn lọ ṣe so ó bá mi lọ́kàn jẹ́ ìyẹn ìrírí àkọ́kọ́ rí. nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ báwo ló ṣe rí lọ́kàn yín òun náà ni ó ṣé kò dàbí pé ó fẹ́ lórí tútù ṣùgbọ́n mo tún wá sọmọ pé àwọn èèyàn ló máa ṣiṣẹ́ ìtàn di general mo tó fọ́jà ẹ̀ so by the time tá a ti kó àwọn òkú yẹn tá a tó ti arrange wọn padà sí ilé tó wá bẹ́rì wọn so ọkàn mi tún ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tá a ti jọ wà gbogbo àìjíjọ máa jà ẹ wà nínú tunnel báyìí ìnẹ́sìn ẹ̀kọ́ rí pé ọ̀rẹ́ mi ti sùn so èyí náà lẹ̀ tún recover àwọn òkú yẹn àwọn medical yìí tó bá ṣe tọ́jú wọn kó wọn lọ sí nearby hospital àwọn medical wa máa ṣáájú wọn bí nǹkan ò lápá ní ò lẹ́sẹ̀ wọn so mo ṣàrùn ọ̀rẹ́ mi tá a jọ wà ní ti lọ so àpọ̀ tó fún wọn ní last respect bí wọ́n ṣe ń kú yẹn wọ́n tó kó wọn lọ so kìíní yẹn ó bomi tútù sí ọ̀lọ́pọ̀ ṣùgbọ́n màá tún rò náà lápá kan pé èmi ni mo bá sọ pé mo fẹ́ ṣiṣẹ́ yìí mo ní àṣẹ yìí màá tún máa fàdúrà sí kí mo táyé bá wà as a Muslim dẹ̀ màá tún ṣe táyà mọ́ àlùwàlá tó máa ń fi ẹ̀pẹ̀ ṣe àtún kírun bẹ́ẹ̀ wọn ò kírun náà pẹ̀lú ìbọn yẹn lára ẹ̀ ó gbọ́dọ̀ waste time so àkí ó lè jẹ́ under bíi 5 minutes àtúntì bọ́ lọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ mo rò pé àdúrà yẹn wá sí throughout I was there for almost 3 years so ní Freetown yẹn so ìgbà tí wọ́n tún ní Sierra Leone tí wọ́n tún ní wọ́n fẹ́ tọ́pù ìjọba àkókò yìí so wọ́n tún kó àwa mo tún wà lára àwọn tó lọ ta lọ restore ti jan kaba ṣe mọ̀ pé ṣàṣẹ lọ ní bẹ́ẹ̀ni so mo tún wà lára wọn so any experience ti presidential suit so àwọn la restore ẹ̀ bàtà dẹ̀ restore wọ́n tún dá wa padà wọ́n nítorí àwọn sẹ́ẹ̀tì wa yẹn gbá mọ̀ nípa oṣoògùn bẹ́ẹ̀ so wọ́n tún dá wa padà sí Liberia so I was there for 3 years so gbogbo experience yẹn put together mo jẹ́ kí n túbọ̀ ní experience shop. Whether you are a naval officer, whether you are an army officer, whether you are gbogbo ṣe wá papọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan tó bá ní lọ́kàn jẹ́ ni pé àwọn ọ̀rẹ́ wa tájìjọ wà tájìjọ train lọ́ọ̀tì mo dúpẹ́ lẹ́ni pé mo ṣe wàhálà yìí. ẹ ṣé bàbá tí a bá máa wò ó gẹ́gẹ́ bí ìlú tẹ́ ti jáde ìyá àtìlẹ́yìn kọ̀ọ̀kan wà táwọn òbí ń ṣe fún yín ní gbogbo àkókò tẹ́ wà ní iṣẹ́ ológun yẹn gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Ìrùn Àkókó. Actually àwọn òbí wa ìgbà míì wọ́n fàdúrà rẹ̀ wá lọ́wọ́ ìgbà míì náà nǹkan agbára ìrìnlẹ̀ tàn yìí wọ́n fi ràn wá lọ́wọ́ ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìrun kíkí yẹn ò jẹ mí lógún mi ò fi ṣeré so tí n bá wá sílé wọ́n lè gbé gbákẹ́ni sórí rẹ̀ tàbí so ọmọ ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n pé kí n máa di nǹkan mọ́ra yẹn mo ṣàbílí pé Ọlọ́run tó ń ṣọ́ mi ó wà ńbẹ̀
ní ti Christian tí mo tún. Yes, à ń bọ̀ ní láì yẹn náà láìpẹ́ náà torí àkókò à ń bọ̀ ní láì yẹn. So ẹ ṣé gan bàbá wa fún gbogbo ìrírí ní àkókò tẹ́ wà ní foreign mission, bóyá foreign mission ní ká pé. Foreign mission. Máa ń pè bẹ̀yẹn ní mission area. Láwọn àkókò wọ̀nyẹn kí ni pẹ̀lú gbógun ṣe ń lọ lọ́wọ́ yẹn, báwo ni ṣé àǹfààní máa ń wà láti fi bẹ́ẹ̀sì sílẹ̀ wọnú ìlú ní àkókò yẹn, àti pé báwo lẹ ṣe rí àwọn ìlú Liberia yẹn àti àwọn Sierra Leone lákòókò yẹn bó tẹ̀ jẹ́ pé ogun wà, ṣé ẹ ní àǹfààní láti fi bẹ́ẹ̀sì yín sílẹ̀ láti wọnú ìgboro lọ? Ìgbà míì wà yẹ pé kámpì yẹn náà la máa wà. Àǹfààní tí mo tún ní ju àwọn other sister forces ni pé ṣíìpù wa wà ní jẹ́ẹ̀tì, so mo lè ní nǹkan kan tí màá sáré lọ mú nínú ọkọ̀ ṣe pé láti náà ọkọ̀ náà ti kó àwọn báàgì ọ̀bẹ àwọn sójà ti wà deployed pẹ̀lú wa air force náà lókè, so experience pé káyìjọ wà pọ̀ yẹn náà ó tún fún wa ní impetus láti ṣe iṣẹ́ dáadáa, torí nǹkan míì wà tí air force máa fẹ́ ṣe tá a bá sí tòsí wọn nílé ṣe, nǹkan bí wà táwọn àwọn àmì náà fẹ́ ṣe tá a bá sí bẹ́ẹ̀ nílé ṣe, so interaction yẹn ó help wa a lot láti jà ogun yẹn lágbàáyé. So a máa ń wá sí ìlú tó ń padà, ó lè jẹ́ bíi 3 months sáré ẹ̀tún wá lọ relocate lọ sínú ọkọ̀, a tún fún yín láwọn lectures experience content àti bẹ́ẹ̀ ṣe ní experience ẹ̀tún mọ̀, so lecture theatre wa gan inú ọkọ̀ ló wà yìí because ọkọ̀ yẹn ti ní nǹkan tó jẹ́ pé anti-aircraft tó lè fight aircraft, so nínú ọkọ̀ ń bẹ̀, so aráyè ní sísí lecture ìwádìí ti lò bí 3 months àwọn míì ti lọ ṣe é, so fún wa ní oore ọ̀fẹ́ láti ṣiṣẹ́ láti. tí mo bá fẹ́ gbọ́ yín dáadáa, ṣé ọdún mẹ́ta tẹ́ lò yẹn ṣé lẹ́yìn tí Charles Taylor take over ni àbí kó tó di kó take over? Charles Taylor ti take over. Okay. Samuel Edo yẹn ni ara àwọn ọmọ tán níjọ kan wà lẹ́yìn ẹ̀ náà ni, bẹ́ẹ̀ náà tún ìsìtàn yẹn mọ̀ pé kò sí bó ṣe wà tí ọ̀gá kan bá ń ṣe nǹkan tí ò tẹ́yìn ọ̀gá ẹlòmíì afẹ́ lẹ́yìn ẹ̀, so ibi tí ọ̀rọ̀ pẹ̀lú Samuel Edo tí ò agree ni bẹ́ẹ̀ ìlú yẹn gan wà likely wọ́n bí ẹ̀ bí Americans bá sọ̀rọ̀ pàtẹ́ bàbá àmì wọ́n máa ń sọ èdè slang irú ta sọ pidgin náà, so wọ́n wà likely, so wọ́n believe pé our coming to join them after help, but the so-called Charles Taylor only was an enemy to come and intrude, so then intrude, so wọ́n lè yẹ kó pa ìfà ọ̀pá mẹ́ta nínú àwọn journalist. Bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ Chris Modibe àti yes it's true bẹ́ẹ̀. So kìíní ẹ̀ ọ̀gbọ̀n máa wà gan nínú but at the end of the day náà ó pè bẹ́ẹ̀ ni ó wà ní ó bẹ́ẹ̀ ni. So gbogbo kìíní wọ̀nyẹn ó fún wa ní ọgbẹ́ ọkàn pé àdẹ̀wà mẹ́kì peace láfíà ládẹ̀ bá wá, ẹ̀yin dẹ̀ wá ń kọjú ìjà sí wa òun làwọn pípò wa tó ń pa ní àpò. Very sorrowful sight. Ṣé gan dádì, God bless you, ṣé gan fún ìlanilọ́yẹ̀ tẹ́ tó fún wa yìí. Gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ ológun, ìjẹ́ àárẹ̀ àwọn kọ̀ọ̀kan bíi 2 mẹ́ta tó ti pàṣẹ yín wọnú iṣẹ́ ológun yìí. Ó ṣe ìjùbẹ́ tó bẹ́lẹ̀ àwọn kan wà ẹ̀yẹ́ pé tó wà nígbà tá a ti já lọ Liberia sí ìgbẹ́ náà wọ́n lẹ̀ ti gbọ́ pé èmi náà wà níbẹ̀ àwọn wa sọ́dọ̀ ní pé àwọn iṣẹ́ ìlú wa àwọn náà fẹ́ dàbí wọlé àrẹ mú wọlé most of them now retire, so checking ṣé mo lè dáwọ́. Yàgbá ẹ dárúkọ wọn, àwọn náà bá ń gbọ́ bẹ́ẹ̀ wọ́n á máa confirm pé nítòótọ́ ni. There is one lieutenant Fashad Yomo ní àbúrò olùdẹ́sí. From Ìrùn. From Ìrùn, not retired, medical department ká yẹ̀kọ́ wọlé sí. There is one Kemi of blessed memory to àbúrò mi tẹ́ nìyẹn ìdílé Olúpọ̀nà nínú Àkókó, so shortly it don pass out sport ni mo wọlé fún ṣe sí. There is another one tó
àwọn kan ti jẹ́ gbọ́n fẹ́mi náà o. Ní system. Ó wà bẹ́ẹ̀ tó lè tó ti kú ìtọ́jú bàbá yìí. Àwọn bíi ọ̀gá mi ogun jẹ́ mi lùsì. Àwọn bíi Ìbàdàn sínú Ìbàdàn àdìjọ jẹ́ ṣùgbọ́n òun náà ti senior mi ṣùgbọ́n department kan làwa wà. So a lot of them bẹ́ẹ̀ tí mi tẹ̀ tó rántí orúkọ ó jẹ́ junior mi tí mo yẹ pé true wà wọ́n ṣe wọlé sí méjì ọwà dáadáa tó yẹ pé true wà kalẹ̀ fún mi ní ìtọ́ni tó dáa nínú iṣẹ́ yìí. Then èyí tó tún wá tún jẹ́ tuntun náà ọmọ last born wà ìgbà tí mo rí pé ó ti ṣe tó ti jáde school sáà ó ti ṣe poli ọmọ mi Nàìjíríà mi lórúkọ torí Ọlọ́run lò láti gbé ìkẹ́ ọ ṣé iṣẹ́ kìí ṣe báyìí ṣé wàá yóò ṣe bàbá mi máa ṣe ṣùgbọ́n kìíní kan ni wàá kọ́kọ́ ṣe fún mi iṣẹ́ tí bàbá wa kọ́ mo fẹ́ tó wọn kọ́ tó wọn kọ́ ṣe ẹ̀kọ́ ṣe ti bá mi so that same year náà ni mo fi ṣe iṣẹ́ mi so lẹ́ni báyìí òun náà tó ti dọ̀gá nínú ilé ṣe bàbá náà Jim Sanni èmi náà Habib Sanni so a lot of them tí mi tẹ̀ tó rántí orúkọ wọn tí mo ti help wọ́n wà nínú iṣẹ́ yìí. Gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ wọ́n ní ẹ ti bá ajagunfẹ̀yìntì tó fẹ́ kan rí jẹ́ gómìnà Ondo ṣe pé ẹ bá wọn ṣiṣẹ́ pọ̀ ǹjẹ́ lè sọ díẹ̀ fún wa nípa ìbáṣiṣẹ́pọ̀ yín pẹ̀lú bàbá wa Àbọ̀dé George. Torí issue of my experience Àbọ̀dé George ọ̀gá mi so mo jẹ́ kan lára wọn PA that is personal assistance. So torí experience iṣẹ́ ti ọlọ́pàá that is iṣẹ́ detective training kan tí mo ṣe jù ní detective so bí Bọ̀dé George bá máa wọ inú ohun àkọ́kọ́ ọ̀bẹ àwọn àlà máa sweep kì í ṣe gbálẹ̀ lásán military town so a sweep bí a ṣe kó tó wọ bẹ̀yẹn rárá anything tó bá fẹ́ ṣe ní ọmọdé rẹ̀ so owó experience yẹn á jẹ́ kí Bọ̀dé George náà kò ní fẹ́ sí ní bá ṣiṣẹ́ for 87 and 90 so shortly kí Bọ̀dé George tó kúrò náà tó gba àwọn courses tó tún relate sí intelligence so kí n wá bá kúrò lóńdó sí ṣùgbọ́n ilé ni ó jẹ́ kan náà àwọn ọ̀gá mi bẹ̀tọ̀ ọ̀gá mi tó jẹ́ pé mo ṣì ń fìlì wọn dọ̀là náà ń pè ní Rear Admiral Ìrùn PA náà ni mo jẹ́ sí in fact ìyẹn nice gan bá a bá pọ̀ gan nice mi ò lè gbàgbé wọn láéláé. Augustus Aihom ní second in command sí bàbá gidi in fact ó fún yàn ní room láti kàwé láti ṣe ní service in fact through wọn ni mo ṣe lọ sí Mecca as an alhaji so before they went the Islamic sect so ó jọ̀gá tó yẹ pé ó kó yàn mọ́ra ju Bọ̀dé George ṣùgbọ́n experience mi pẹ̀lú wọn gbogbo bá a ṣe ṣiṣẹ́ yẹn tí bá ń kírun àti wọn stand by ká stand by bá ní àwọn àdúró lè mi nítorí àdúrà tí mo gbà yẹn ló jẹ́ kó wọn dọ̀ka ìdí náà dọ̀ka so ó máa ń fún wa ní ọ̀rọ̀ ṣe ti dáadáa ọmọ ẹ̀dọ́ wúwà ṣé gbogbo ìgbà tí wọ́n wà ní State House yẹn lẹ́tí ń bá wọn ṣiṣẹ́. As chief of Naval staff, mo ṣẹ̀dé láti India. So mo bá wọn ṣiṣẹ́, ìgbà kan tún sọ the chief of general staff tó bá ṣiṣẹ́, tó tún wá di vice president to the head of state. So ìgbà tí mo wá fẹ́ lọ Ondo state, mi ò sí lọ́dọ̀ wá sí ọ̀dọ̀ ẹ ṣé gan bàbá ìrírí náà pọ̀ a dúpẹ́ fún Ọlọ́run tó lọ́ra ẹ̀mí títí di àkókò security officer. Ẹ ṣé àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ kó tó di pé retire ibo ni last formation yín tẹ́ ti ṣiṣẹ́. It's a nice one Naval headquarters ti Western Naval Command so ìgbà tí wọ́n tún wo experience wa nínú iṣẹ́ torí I instruct most of these areas náà wo experience ẹ̀ ti ní home and abroad ìlú India and UK most month then Bombay India. So wọ́n á tún ní ká máa impact ẹ̀ sí àwọn junior naval police officers so àtúnkọ́ wọn so ó tún gbé mi lọ sí Western Naval Command Provost headquarters so ibẹ̀ ni mo ti
wá retire home Naval headquarters ní defence ní marina so experience the impact sí àwọn junior naval police officers coming so àdẹ̀dúpẹ́ lẹ́ni ara wọn tó ti dọ̀gá ṣe gan bàbá wa gẹ́gẹ́ bí kó tó di pé a kúrò ní ìrírí ti military àti navy ẹ sọ nínú ọ̀rọ̀ yín pé àwọn àkókò kan wà tẹ́ lọ fún foreign training kó tó di pé ẹ lọ fún foreign training yẹn báwo ló ṣe rí lọ́kàn yín nígbà tí wọ́n shortlist yín pé ẹ ń lọ fún foreign training. ìdùnnú mi ni níbi tí mi ò láyè pé mo lè dé mo ti lọ bẹ̀ nípa training ti navy ó wà lára nǹkan tí ẹ̀gbọ́n mi tí mo ní mo bá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ yìí bánà nàìjíríà lẹ́kọ̀ọ́ tó ń sọ mo ní tracy custom àwọn ló ní àbí owó and custom ṣùgbọ́n navy training oríṣiríṣi bẹ́ẹ̀ ikú wà and custom torí tó bá lówó tó ní progress tó lọ ẹ̀kọ́ so navy yẹn ni kò lọ so mo dẹ̀ dúpẹ́ lẹ́nu pé navy ni mo lọ torí training àti exposure so experience yẹn ó pọ̀ gan torí mo lọ sí Bombay India training mo lọ sí Portsmouth ní UK so gbogbo àwọn experience wọ̀nyẹn náà kò tún wà bẹ́ẹ̀ nípa pé kéèyàn ní progress so wáyé kí ìrírí wọ̀nyẹn wáyé kí ní àtìbá ti retire iṣẹ́ security intelligence and security ní pé ká máa gbàyàn sí iṣẹ́ security ká máa trade consultant security consultant iṣẹ́ tí mo kọ́ mọ̀ jù níbi ni. a máa sọ̀rọ̀ lórí yẹn náà nísìnyí a máa sọ̀rọ̀ débẹ̀ torí lẹ́yìn retirement ìbéèrè tá a béèrè kẹ́yìn ni pé formation tẹ ti serve last ẹ ṣe gan bàbá wa. Naval police provost headquarters western naval command. lẹ́yìn tẹ́ ti retire àwọn nǹkan wo lẹ wá ń ṣe látìgbà tẹ́ ti retire ọdún wo gan lẹ retire. Experience ṣùgbọ́n owó à ń pa mí díẹ̀ mo wá fẹ́ lọ register fún security consultancy firm mo dẹ̀ ti ń ṣe é ṣùgbọ́n owó láti ṣe mo wá ń pa mí láti mo fúnra ara mi tún bí 2 million jọ mo kà so mo wá mú 2 million lọ sí Abuja lọ sí CAC civil defence wọ́n wà ní ìṣàkóso àwọn ní bàbá kíní tẹ́ fẹ́ ṣe yìí o àná yìí ní 3.5 and I was having 2 million. mo ṣe bẹ̀rẹ̀ sí ṣe díẹ̀ ìyẹn ṣàgbé mi díẹ̀ mo tó wá sá padà lọ sí Èkó pé òde òpè màá lè rí owó kí n tó àwọn bankers yáyọ̀ pàápàá sí thing that has to do with that security. bẹ́ẹ̀ni ṣùgbọ́n mo ti ṣe dé level tó yẹ pé náà lè mo ti ní certificate mo ti ṣùgbọ́n ó sì láwọn nǹkan kan tó yẹ pé tí n bá tẹ̀ rí port to arms. ẹ máa wà covered. ẹ máa wà covered aspect wọ̀nyí. tí mo fẹ́ mu wá bí àbá ni bàbá tẹ bá partner pẹ̀lú àwọn èèyàn ń kọ́. mo ṣe náà ń gbà yẹn ṣùgbọ́n partner yẹn tún fún yàn ní depression díẹ̀ torí ẹrú kẹ́kẹ́ gbaṣẹ́ 100% ẹni tẹ́ partner pẹ̀lú lè sọ pé 40 ló ń fẹ́ àbí kó sọ pé 50-60 I mean 40-60 ní kẹ́ máa ṣiṣẹ́ rí pé owó iṣẹ́ yẹn ló ti fi sẹ́wọ̀n ẹ sanwó fáwọn ọmọọṣẹ́ ẹ sanwó fáwọn trainers ẹ sanwó fún gbogbo uniform so èyí lè máa experience gbogbo kìíní yẹn so ìbò wá jẹ́ kí iṣẹ́ yẹn pé you pay one should be on his own so that ẹ lè fọjà ẹ so kìíní yẹn hamper mi gbogbo so kò jẹ́ kí iṣẹ́ yẹn ó yọ. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ yìí ó fi hàn wípé ẹ jẹ́ discipline officer torí pé tí kì bá ṣe bẹ́ẹ̀ téèyàn bá ìhóòmù ṣiṣẹ́ tó bá bọ̀déjọ ṣiṣẹ́ ó yẹ kó là kó lu lọ́dọ̀ wọn kìkì orúkọ wọn pé ọ̀dọ̀ vice president ni mo ti ń bọ̀ ó yẹ kó máa ṣílẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ilé ìfihàn wípé ẹ jẹ́ discipline ẹ jẹ́ aṣojú àkókò gidi ní àkókò tẹ́wà.